ṣẹ́ǹgbé ìwà ẹ̀dá ó pàpà bí tó ti ń dùn ní òde bèrè lọ́rọ̀ bí ó gbọ́ bí tó ti ń dùn ní òde bèrè lọ́rọ̀ bí àìní sùúrù lè dẹ́bi ẹni kẹ́kìlọ̀ fún báyìí sùúrù máa lè rẹ̀ ó kẹ́yẹ wọn lọ ń ṣògo kiri o ẹ wá Olúwa. Òdòdó ìgbà yìí ẹ dákun pẹ̀fẹ̀ sọ̀ṣẹ́ bẹ́ẹ̀ni tí rí kọ́ lọ́la máa rí mo ṣe fẹ́ ń gbọ́ ẹ fi ní wà ọ́ dandan wá ró ó ṣàníwá ọ́ bàbá ṣe mọ̀ wọ́n gbé ní ń gbẹ ní ẹ̀yin obìnrin kẹ́ fojú sílẹ̀ ó dáadáa kẹ́lẹ́ rí mú. Olúwa olùgbàlà mi, Olúwa gbógun tàwọn tó ń gbógun sí mi, ìjà táwọn tó ń bá mi jà Ọlọ́run. Irú àlá burúkú wo ìlọ́sọ̀ gbọ̀ngàn? Ojú máa rí gbogbo ara rẹ̀ gan ẹ̀. Mi gùlégùlé báyìí kí ló ṣẹlẹ̀? Àríkẹ́ ṣé wàá òkè? ohun tí bàbá yẹn ní ká máa lọ rò mo sì rò ó Àríkẹ́ kò lè wẹ́ẹ̀kì. ṣé ó padà lọ síbẹ̀ lẹ́yìn tá a kúrò ni wọ́n wá sọ nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tó sọ fún wa fún ẹ? Sórí Ọlọ́run tó ń wò yìí kò gbàgbé èèyàn kankan o tí ẹni lọ́run bá yọ sí ẹ ní ojú àlà ẹni tẹ́ lọ́run fẹ́ràn ni àgàgà wa tó bá wá yọ sí ní ọ̀sán gangan àwa lọ́run fẹ́ràn jù. Àríkẹ́ mo sùn mo lálàá mo réyàn bíi 700. 700 ṣé wọ́n wá yọgi sí wọ́n bẹ̀rẹ̀ sí nílùú ẹ̀? tó bá yọgi sí mi ṣebí wọ́n lù mí pa láàrin ìṣẹ́jú méjì wọ́n yọgi sí mi abẹ́rẹ́ lọ́kọ́ dání báyìí ọwọ́ àgún mi ṣó kátó mi kátó fún ẹ̀jẹ̀ ti bò mí. níwọ̀n tó dẹ̀ lẹ́ran létí tẹ́lẹ̀ tó ní nǹkan kan lára. àmọ́ wọ Àríkẹ́ ọ̀rẹ́ mi nígbà tí máa bojú wẹ̀yìn lẹ́lẹ́ Àríkẹ́ ṣe ló mérè lọ òdòdó dè mí. èmi Àríkẹ́ àdè tí n bá dúró àbí tí mo bá bojú wẹ̀yìn á jẹ́ pọ̀ mọ́ àlè ni mí ọ̀rọ̀ burúkú òkè ń bá gun tèmi nílé mi. ó dáa kò burú sórí oṣólẹ̀ oní kinní kan oṣólẹ̀ léwúrẹ́ oṣólẹ̀ alágùntàn oṣólẹ̀ lẹ́jọ́ ogun owó ni o. Àríkẹ́ Ọlọ́run ò gbàgbé mi ò ṣe kò lè wẹ́ẹ̀k. èmi ò mọ ogun owó ni. ogun owó ni ọ̀rẹ́ mi. ṣe bá ń sọ fún ẹ pé jẹ́ ká ní sùúrù o ò fẹ́ gbọ́ sí ẹ̀dúró náà ọmọ ọdún mélòó gan-an ni wá tá à ń kọrin owó kí la tí ìgbélé ayé wa ṣe tá à ń kanjú ọ̀la èmi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo kàn ń wù ẹ́ ni èmi ọmọ ẹlẹ́dàá mi kọ̀ ó dà Ọlọ́run tó dẹ̀ tó ń yú ẹ̀ tètè rí lójú àlá tábà ní sùúrù a máa lówó tábà tẹpá mọ́ṣẹ́ ọwọ́ wa a máa lówó ìwọ náà ló ń sọ ẹ jẹ́ ká lọ ṣe bó ti gbójú ààrẹ rí báyìí. Baba National, which you have come to see? I am not national. Call me Marino, and if that is too difficult for you, call me by my daughter's name, Baba Fumi. Is that Fumi's issue gone that brought me to you? How can Fumi be that old and she cannot perform your family part of the compound cleaning very well? Adobe, my daughter cannot do more than that. Really? Then if Fumi cannot clean the compound very well, and we all know that your wife goes to the shop very early in the morning, then you should do it yourself. After all, this is not a big deal. We all know that there's nothing important you do from Sunday to Monday. Or aside this, your Baba Jebu. Adobe, the key to your head is not correct. Why don't you go to your village, bring all your elders to come and mop the floor?
National Baba. Ṣé result rẹ̀? No, why question? Really, why question? Mo ní ṣé result tuntun nìyí. Bàbá yẹn get nǹkan tèmi náà sọ. Orí same page la jọ wà. Why question? Oye yín, àwọn kan fẹ́ ṣe why lọ́la wá leak síta. In case ẹ bá rá àwọn ọmọ ládùúgbò, ẹ kọ sílẹ̀ kẹ́ lọ kọ fún wọn. Bẹ́ẹ̀ ṣe ń ta lótò ni. Lọ́tọ̀ ó ti ń clever, ó ti ń gbọ́n. Èmi rò bí 90 ni wọ́n máa gbé jáde ní. Wọ́n á lọ yẹ. Wọ́n lọ gbé 60 jáde. Baba National, ẹ máa gbọ́ tuntun 45 gangan ni bonanza, single 6 46 òun gangan ni 2 ṣú ọbẹ̀. Kó ti gbà tẹ̀sẹ̀ yín. Baba National ìjà ni. Orí ni gbogbo kìíní. Ṣé mo bẹ́ẹ̀ jà ni? Orí ló ní ṣe. Àwa ń bínú. Àmú ẹ̀. Orí gbogbo kìíní. Òṣèpọ̀ gbagídì. Ìwọ̀wọ́ ìgbé ló ń ṣiṣẹ́. EWAOLUWA. Ma. Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo jí láàárọ̀ ẹ̀ mo múra. Mo fẹ́ máa lọ ibìkan ní tí fẹ́ fowó mi ṣe. Ní alẹ́ àná tí ń gbàdúrà tán, mo fi sáàrin Bíbélì ni. Mo dẹ̀ sùn. Mo dẹ̀ jí mo múra báyìí nísìnyí mo fẹ́ máa jáde lọ mi ò rí Bíbélì mi ò rówó mi. Bá mi kó owó mi. Má máa wò mí bó ṣe ń wò mí yẹn nítorí pé kí ni ìwọ ló jí. Bíbélì ò ní fẹsẹ̀ rìn lọ. Èmi pẹ̀lú ẹnìkan ṣoṣo dẹ̀ là ń gbénu ilé yìí. Màmẹ́, Bíbélì tèmi fúnra mi, ìjọ́ wo ni mo ti gbé gbẹ̀yìn? Kí ló kàn mí pẹ̀lú Bíbélì yín náà? Ẹsẹ̀ dúró ná. Ṣé Bíbélì ní issue nsìn ni àbí owó inú Bíbélì? Owó mi ni mò ń wá mi tiẹ̀ wá Bíbélì bá ń bá kówó tó kónú ẹ̀. Bíbélì fúnra ẹ̀ wá sọ pé a lè gbégbé ayé nípa àkàrà nìkan bí kò ṣe nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbàdúrà fẹ́ni tó gbé Bíbélì yín k'Ọlọ́run jẹ́ kó rí kà kẹ́ lè jèrè ọkàn. Mi ì fẹ́ jèrè ọkàn kankan. Mi ì ṣe bá sọ̀gùn gbókùn mi ì dẹ̀ ṣọ bá dáre. Owó mi báyìí ni kò bá mi kó owó mi o. Kí ló dé tó wó bá yí ẹ̀ jẹ́ báyìí wọ̀ ọmọ yìí? Owó ó ti bá yí ẹ̀ jẹ́. Ọlọ́mọ ẹ̀kan fi ẹ́ ṣògùn owó gbẹ̀yìn. Wo bójú o lè ṣe rí wòǹkòwòǹkò. Wo tó bàbá mi kó owó mi máa kọ́ mi tì mí ní kọ́lọ́pàá má gbé mi lọ o. Bá mi kó owó mi. Wọ́n ní mo fẹ́ kọ̀mítì. Èmi ò jọ̀wọ́ yín o, mi ò ṣòlè o. Mo ya ni. Tàbá lè ti gbàjọ máa kó fún yín padà. Mo ló kó owó mi sí. Ẹ wo efi mi lẹ̀. Tàbá ti gbàjọ máa fún yín. Kọ́mọdé abáyé kó máa jalè wọ Ọlọ́run máa ṣàánú mi. Bó ṣe gbẹ bí ipa ńlá. Ó dà. Sọ̀rọ̀ máa lè rẹ̀ o, káyé wọn lọ ń ṣògo kiri o. EWAOLUWA. Òdòdó ìgbà yìí ẹ dákun fẹ́fẹ́ sọ́ṣẹ́. Bẹ́ẹ̀ni tí rí kọ́ lọ́la máa rí mo ṣe gbẹ́ ń gbọ́. Ẹ fi níwà ọ́, dandan bá rú, ó ṣàníwà ọ́. Bàbá ṣe mọ̀ wọ́n gbé ní gbẹ̀ni. Ẹ̀yin obìnrin kẹ́ fojú sílẹ̀ ó dáadáa kẹ́lẹ̀ rí. Ó kọ́kọ́ bí tó ti ń dùn ní òde bèrè lọ. gbà mí ó kú. Ta ni olórí burúkú má ṣàǹfààní? Ta lẹni tó fẹ́ jẹ lásán pa láì dé ìyàwó kè? Ó ní bí pọ́ọ̀tọ̀ bẹ̀
Epo, iyọ̀, mangi, kó ṣàdédé lomi. Wàhálà máa wà lulẹ̀. Àyàfi tí omi tí mo wẹ̀ bá padà dọbẹ̀ nìkan. Fún mi. Wetin happen again? Now it's not dey tire you. Why not go tire me? The only thing you hear no be say water turn to wine. Even that one sef. Na Jesus Christ do am. I want to know the person wey turn my stew to water. What is going on? Baba, see o. See my stew. Odidi pot ọbẹ̀, ẹja mẹ́wàá. Ṣé ti rí? Àwa. Orí ti Jésù. Tó bá bọ́nà ìwọlé, tó a sọ̀bẹ̀ dómi. Àwa díẹ̀. Ada. Agbọ́dọ̀ wà ní o. Go. Okay, sir. Ada agbọ́dọ̀ wà ní o. Agbọ́dọ̀ wà ní owó iyebíye tá fi ṣe ọbẹ̀ yìí. Nadi. Agbọ́dọ̀ wà. Kojo. Àbí? Kojo na. Kò yé mi o. Bomi. Sir. Wow. Ṣe. Lórí. Hey, wow. Tó o bá tọ́jú ọbẹ̀ yẹn bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe máa tọ́jú ògo ẹ. Ó ti di ẹja márùn-ún. Ayé mi o, yẹ fún mi, báwo ló bẹ ṣe dé báyìí? Èmi kọ́ ni mo gbọ́ bẹ́ẹ̀ o, jẹ́jẹ́ mi lèmi tún ti ní báyìí o, nígbà tí wọ́n ti jẹ́jẹ́ mi ẹ̀mí mi kọ́ wájú mi pẹ́ẹ́pẹ́, ó rọ pé kí n wọ ọbẹ̀ mú kọ̀ ọ́ bẹ́ẹ̀ wájú mi ní ẹ̀mí mi kọ́ lọ pé kí n máa jẹ́ ẹ̀mí mi lọ́kọ́ lọ pé kí n má jẹ́ ẹ̀mí mi kọ́ tó wá fún mi nípa mi pa, ó wá ní máa jẹ́ mu wá bẹ́ẹ̀. Ọ̀túnla, ó yá. Èmi kọ́ mo gbọ́ bẹ́ẹ̀, èmi kọ́ mo gbọ́ bẹ́ẹ̀, èmi kọ́ mo gbọ́ bẹ́ẹ̀. Orí ẹ ò pé. Ibi tó dèrè. Bolódé. Bẹ́ẹ̀ fi mi pa ni kí ló ń wọ́ọ̀rì ẹ̀. Mo sọ fẹ́ pé mi ò ta lúdò pé mi ò mọ́ ta o. O máa ta. Ewoluwa. Mo ti ń pagọ́ látànà ògàgọ̀. Mo tún send message sí ẹ, o tún reply message mi. But Ewoluwa ti máa ṣe òde sọ̀kọ̀ tí bá ṣe fẹ́ gangan fún mi. Sórí dialogue tó lò gbẹ̀yìn yẹn, ìwọ kọ́ ló ní òya ni, èmi ni mo ní. Dúró ná, kí ni mo rà ń gbà ẹ̀ gan-an? Má mi ṣe ẹ̀ tẹ́lẹ̀. Kí la ṣe fún ẹ gan tó jẹ́ pé o fẹ́ ká kú sínú ìṣẹ́? Kò sígbà tí mo ní bùkátà tí ń bá wá bá ẹ, oṣù máa parí ni. Jẹ́ kóṣù parí. Ọmọ kan, mo ti wá ro gbogbo ẹ̀ pọ̀ báyìí. Mi ò fọ́kọ̀ oṣù parí mọ́, mi ò ṣe mọ́, mo yọ̀ǹda. Ewoluwa, ọ̀rọ̀ yé mi, tí bá sọ pé ọ̀rọ̀ òye mi lọ ni mo pa. Bó ti fẹ́ kó mọ̀ kankan pé ó yìí máa da jù báyìí lọ, ó máa da gan. Bó wọn bá tó máa fi da kò pẹ́ mọ́. Àríkẹ́ ó lè jó òde bá ń bẹ ọ̀rẹ́ ẹ̀, mí ìmọ̀ owó tó ní mo ṣe fóun. Bọ̀dá Kúnlé, kí n bá yín bẹ̀ wá Olúwa. Ẹ máa burú o. Ẹ burú gan ní ṣá. Tíjọba Jọ̀nà fi lọ. Dáadáa ilẹ̀ ń sọ. Tíjọba yìí fi lọ kó máa dá fún yín Bọ̀dá Kúnlé. Ọdún 7 ní Jọ̀nà lò lórí oyè. Ó dáa, àsìkò Buhari là wà yìí. Ṣé bàbá? Ìlú yìí tún ti yí padà, ẹ tún ti rí nǹkan parọ́ mọ́. Ẹ ti ń parọ́ mọ́ recession ni. Ṣé recession ló fẹ́ jẹ ni? Nú ẹ sọ fún mi náà. Ẹ wá ní kí n máa bá yín bẹ̀. Ẹ wo, ẹ máa ràn o. Àmọ́ ṣá, èmi ò lè la ojú tèmi sílẹ̀ kí ayé ọ̀rẹ́ mi wá bàjẹ́. Á dáa fún ẹ ọ̀rẹ́ mi, kó tiẹ̀ lè bàjẹ́. But Ewoluwa, tí máa ṣe wá sọ fún mi. Olúwa mi o. O ti kó òkúta bá géèmù yìí. A máa ríra. Mo palẹ̀ mọ́ kí n lè wọlé fún ẹni o. Tó bá ní tìjú wà yípadà wàá máa lọ lé yín. Tó bá ní tìjú tó bá yẹ kọ́ jẹ̀ ìyẹn wá sí ìlú òkè kókì ní ìtọ́ lójú ẹ̀. Olùṣèyàn máa dúró kí n kókó lójú ẹ̀. But Ewoluwa. Bẹ́ẹ̀ni tí rí kọ́nà làmà bí mo ṣe bẹ́ẹ̀ ń gbọ́. Ẹ fi ní wà ọ́, lọ́dọ̀ máa ró, òun ṣàníwá ọ́. Bàbá ṣe mọ̀ wọ́n gbè ní ń gbẹ ní ẹ̀yin obìnrin
kẹfojú sílẹ̀ ó dáadáa kẹlẹ̀ rí mú. Bàbá fún mi. Ṣé wọ́n fi ṣe yín ni? Tó bá tiẹ̀ fi ṣe yín, ṣé kò tí ì jẹ́ kó dáríjì yín? Tó jẹ́ pé gbogbo nǹkan tó léwu fáyé yín lẹ máa rọrí mọ́. It's all right, mi ò kì í pọ̀ nígbà bùbá ó máa ń pẹ́ kí n tó parí ẹ̀. Let me tell you something about becoming a millionaire fast. There was this man, a European. He came to this country. Rich well. Oh yes, Lotto company. One man, just one man. Finish him up. Oh yes. The Kojo, the puff seller. He cleared Super 4. Oh yes. And all about me. Baba Jebumure. I would pieces him, put him in my mouth, chew it, and throw it away. Bàbá fún mi, mo fọlọ́run ṣọ́ yín. Ṣebí ọtí tọ́ ní kẹ́ máa mú pé kò dáa fún liver yín. Òun náà lè mú para yìí. It's all right. Ó dáa. Mo ń ṣọ́. Ẹ ṣáà mọ̀ pé à ń travel láàárọ̀ la. Ẹ tètè sùn, èmi fẹ́ sùn. You are all right. You're all right, though. Yeah, I'm all right. You're all right. Àgbẹ̀dẹ, kí ló ń ṣẹlẹ̀? Ó yẹ kí rìsọ́ọ̀tì ti dé náà. Ó ti bẹ̀rẹ̀ òjòrò ẹ̀ o. Ṣé o máa wọnú támínà kó fà jáde fúnra ẹ̀? Àbí ò wá lariwo ń sìn? Kan tẹ́lẹ̀ kan tí ẹ mọ̀. Ẹ bá kàn tí wàá gbé lọ òkun, kẹ́ gbé lọ ọ̀sà. Ṣé àwọn gbogbo lẹ́ẹ̀kan sọ ẹ̀kọ́ kan tí ẹ bí mi nítorí pé single one tí mo play ẹ̀ á jáde ní ṣá first box gan ni. 2,000 fi sí first box láíláí kò lè jáde kó wọnú machine gan gbàgbé. Ojú yín ló máa ṣe. Ó yá. Àgbẹ̀dẹ ò wọ̀. I don't get a lot, God the win. Ológbòjò gbèdé. Bàbá Ìjẹ̀ṣà. 5 direct. 5 direct. Àgbẹ̀dẹ. Kai. Àgbẹ̀dẹ bàbá wo nìyẹn? Kai. Nípa. Kai. Orí ni kíní yìí o. No, Àgbẹ̀dẹ dúró náà bàbá wo ni? Bàbá wo ni? Wo 5 direct kọ́ 10 direct ni ṣé o fẹ́ fògùn ṣe ni? Ẹ wo èmi láti dé ọ́fíìsì terminal láti dojú ẹlẹ́gba ní ojú ẹlẹ́gba o. Ṣé ẹ̀dẹ̀ máa lọ? Ṣé ẹ wà ní kúrò ń bí ní báyìí? Àbí kì í tí mọ́nú ṣọ́ọ̀bù? Àgbẹ̀dẹ ọmọ kan tó máa ṣẹlẹ̀. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Òde tó bá ti dé màá play lọ kíjí. Bẹ́ẹ̀ nìkan ló gba 5 direct yẹn. Àǹtí ẹ ní sùúrù. Ṣé ibi lẹ̀ ń gbé? Ibi mò ń gbé. Ẹ jọ̀ọ́ bàbá national mo béèrè. Àwọn àtìyàwó àtọmọ wọn wọ́n ti travel láàárọ̀. Wọ́n ṣe kí ni? Wọ́n ti travel láàárọ̀ yìí. Ṣé ẹ mọ ibi tó ń lọ? Ìgbà tó máa dé? Ṣé kò sí? Kì í ṣe pé kankan wà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wọ́n ṣàmàdé in 7 days. Èmi ò mọ yẹn o. Ìgbà tán lè dé. Ṣé ẹ wá lè sọ ibi tó ń lọ gangan? Daddy. Doctor. Yes, sir. I hope you feel better. Yeah. Yes, thank you. Ara ń bọ̀ sípò díẹ̀. That's good. Ẹ kú tọ́jú wa. Thank you. Àwọn èèyàn mi ń kọ́. Ibo ló wà? Daddy, you might need to take heart ni. Because your wife died on the spot of the accident. Ọmọ yín, pẹ̀lú àwọn méjèèjì tí wọ́n rush wa. We tried our best, but unfortunately, we lost them. I'm sorry. Oh. Please, calm down. I take heart. Please, I take heart.
pẹ̀lẹ́ àdúró eléyìí mọ́ o. àmín. bàbá mo ti wá yín kiri gan àtijẹ́ta mo ti wá yín kí n tó wá gbọ́ pé ẹni accident máa ga o. bàbá tíkẹ́ẹ̀tì tẹ ta last yẹn ibo ló wà tí géèmù tẹ ta last yẹn. kí ló ṣẹlẹ̀. bàbá ó ṣe pàtàkì báyìí ó ṣe pàtàkì gan ṣe rí midweek Wednesday yẹn òun gangan ló ṣokùnfà oríire yín ọlọ́run. oríire báwo. 5 direct ó wá 5 direct yẹn wá straight bó ṣe wá yẹn mo kàn gbọ́ gbàgà ní 150 million 150 wọlé ó wọlé direct. 5 yẹn. ó wọlé ó lọ wá ní straight. 150 million ní bàbá o. Daddy fún mi àìmọye ìgbà ni mo ti máa ń sọ fún yín nípa àwọn damages tí alcohol lè cause fún ara. Alcohol abuse is the most common cause of liver disease. Ṣé rí àmujù ọtí, especially àwọn àdàlù ògógóró, wọ́n máa ń fa kí àwọn ọ̀rá ara kó máa dára jọ sínú liver, which can affect its ability to function properly. Doctor, what is it exactly? I am sorry to tell you this, sir. Your liver has been damaged beyond repair. Àwọn àyẹ̀wò tí a ṣe wọ́n fi hàn gbangba wípé ẹ ò ní ju oṣù 9 months láti lò láyé. EWAOLUWA ṣùgbọ́n ní akin tó ní bá gbé ká má tó ní bá sọ̀rọ̀ láti ìgbà tẹ́ ti dàgbà tẹ́ ti tọkọ ni mi ò rí ọkùnrin ẹyọ kan báyìí pẹ̀lú yín látàárọ̀ dalẹ́ rí bí dúdú ṣe ń gbé yín ní pupa ń gbé yín àgbàlẹ̀ ń dà lọ yìí. Màámi ẹ wo ti wáyé wa o àbí kí n ní tèmi yé mi ó dáa ṣé kí n fọkàn bá ń yí mọ ni níbi táyé lajú dé yìí àbí kí n fẹ́ ọkọ kó má lè ju èmi àti yín kúrò núyà. ọmọdé ló ń ṣe ẹ́ gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà gbogbo nǹkan dẹ̀ kọ́ lówó sùúrù lérè sàn ṣe ọlọ́run ṣògo nínú wàhálà lọ. Màámi ẹ wo mo sì gbọ́ yín gbogbo ohun tẹ́ sọ báyìí ni mo sì gbọ́ máa rò àmọ́ nǹkan ẹyọ kan tó dá mi lójú ni pé èyí tèmi àfi fẹ́ tálíkà mi ìyá ni lọ́kọ ni. Ọlọ́run mi ṣé ká wá sọ pé ó fún mi lówó fún ìyàwó àti ọkọ mi ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe lóbi fún mi ní owó lásìkò tí ó lè wúlò fún mi. $150 million. decision yẹn gangan òun ló pay jù ṣóyìn decision yẹn gangan nìyẹn èmi rò pé tẹ bá ń ronú for 4 months out of 9 months ta ló wá lose ẹ̀yin lẹ lose nìyẹn so kẹ jára yín gbà
Babu, advice tẹ́mi máa mú wá ni pé èmi rò pé bóyá kẹ́kọ̀ọ́ jáyé jaburata kò yẹ yín sìn. Tẹ́mi máa jáyé kẹ́ ṣayé fún anybody fọwọ́ oh my goodness kò yẹ yín sìn. Èló ni 150 million ní 9 months. 150 million kéré gan fún 9 months a máa ná tán sìn Ọlọ́run Cynthia. Tẹ́mi rò nìyẹn o. Jàbó ká mú town. Báwo lẹ ṣe rí sí? Ọ̀yá náà. Má làágùn jìnnà. Torí gbogbo nǹkan tó ti ń lò tó ń sọ yìí, òun lèmi náà ti ń rò. Hey, babo. Ibi abájáyé dé, ayé amọ̀ pàjẹ́ o. Ọ̀yá. Babo, ẹ máa wò. Gbogbo àwọn àsìkò tí àwọn dókítà máa ń sọ pé má mọtí eléyìí, má jẹ eléyìí, ó ti kọjá sẹ́yìn. Ó ti dé past participle tense. Ṣé rí àwọn tí kan wọ́n á máa introduce ẹ̀ sí í sìn. Tẹ́ máa ń gbọ́ àwọn tí tó ń ṣiṣẹ́ ju oògùn ẹ̀jẹ̀ lọ. Ní jaburata ṣẹ́yìn ti gbọ́n pa ace. Ace ìyẹn náà pè ní domprihàn. Àwọn kan tó wà tó jẹ́ pé skrobo ẹ̀kọ́ ti ẹ̀ pọ́ọ̀sì yẹn náà síbì kan. Bàbá àwọn kan wà tó jẹ́ pé milk wọ́n ti fi milk já. Ní problem rárá. Your problem is that there is no order or any other problem for you. Now, nǹkan tó máa ṣe fún mi nísìnyí. Wàá fi ẹsẹ̀ tó yé. Wàá fi rìn lọ sí reception. Wàá ní mo sọ pé mo fẹ́ extend the stay mi pẹ̀lú 6 months. 6 months. Bẹ́ẹ̀ ni méjì fẹ́ nìkan. Wọ́n náà kàn extend tiẹ̀. So the same. Ẹ kúkú pa mí. Ó yá náà. Yóò tán. Àbókù bàbá. Ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà. Ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn tó ní milk yẹn kọ́. Àwọn tí yẹn. Mo bẹ̀rẹ̀ kó máa bẹ̀rẹ̀. Má gbé wọlé o. Gbé wọlé. Ó yá náà. Ó yá náà. Nìṣó níbẹ̀. Nìṣó níbẹ̀. Wo bí ṣé wọ́n máa bá sọ̀rọ̀ ní àbọ̀ gá ẹ̀. Kí lẹ fẹ́ sà? Máa gbọ́ ó mọ room 120 yẹn bá mi retain ẹ̀ 6 good months mélòó lélẹ̀ 6 ṣó yẹn sì another fresh room make sure pé ó tóbi o èmi láì yàrá tó tóbi for another 6 months ṣó yẹn sì pé ó ló tún ta ló ń pè yàn báyìí mò ń bọ̀ fún mi má lọ o má kúrò mẹ́rin balẹ̀ lé ọ̀gá lo tó ilé ìmọ̀ pọ́pọ́ ti sún ẹ lo ọ̀gá. Agbẹ̀dẹ ṣé lórí ibùkún yẹn ni kí ló tó ti ṣọ́ọ̀bù. Ọ̀gá ẹ farabalẹ̀ ń ṣe pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní 6 months ara bàbá ò yá ni mo dẹ̀ ti lọ wò wọn. Kí ló kébi pẹ̀lẹ́ pé ara dẹ́ni ò yá. Agbẹ̀dẹ ok ibo ni támínà mi wà mo ló gbé támínà sí. Àbúrò ibùkún ni o fẹ́ sórí burúkú ni. Ọ̀gá ẹ tún ṣe pé ní. Kéè má ṣe pé mọ̀ mọ́ pé ayé yàrá yà fẹ́ bàjẹ́ mi. Bá mi gbé támínà mi kí ló ṣe náà Agbẹ̀dẹ mo ní kó bá mi gbé támínà mi. Ó da támínà wà lọ́dọ̀ bọ̀bọ̀ oníṣúyà yẹn kí ni yàtọ̀ ẹ jẹ́ tẹ́ bá lè dúró kó máa ṣe lọ kó máa ṣe kò tẹ́ má dúró dè mí mọ́ kúra yín kúrò lórí láyìn jàre ó jẹ́ ti jẹ́ kí gbogbo ẹ sú mi. hello máa wọ lórí búkú ṣá ó kó ti fún mi lè ṣá kò pọ̀ yìí kí ló tún kí báwo mo ṣe fẹ́ tajà báwo mo ṣe fẹ́ tajà mí báyìí sìn ayé Àgbẹ̀dẹ ti bàjẹ́ o Ọlọ́run. Legendary beat. Legendary beat. Legendary beat. I get a girl for my yard, we get big back away, they make me feel amazing, girl. I get one way they give me things I need. I get one way they make me feel nice. She slow dance and if you leave, I'm girl. I get one way one give me keys and leave. But my bed is final. We see baby baba now. My girl wear designer. Everything way I give I'm final. Yeah, I know like Walla. But we see baby baba now. Say my bed is final. When it drop, everybody know they tired. All of the girls go do anything for my love. All of the boys go do anything for the money. Then they dance to my music and they show me love. Girls wanna touch, wanna love, they want the love. Say I got one life, make I leave, I'm see I don't try. Hustle for street and no life. Now see me, I done the job life. Yeah. But my bed is final. The girls they like wear designer. We see baby kid they beat another tire. When the girl they drop for club is final. Oh. My girl they make me lose my mind. I give her what she needs. My girl they make me lose my mind. Another girl another see.
Mama Gbedu is final. With the baby Babala. My girl wear designer. Everything way I give I'm final. Yeah, I know like Walla. But with the baby Babala. Say my Gbedu is final. When it drop, everybody know they tired. Got the key to my beamer. I say who am I? The girl them sugar. Call me the girl them sugar. No one bother. Number one, no one mother. Say who's got the key to my limo? I say who am I? The girl them dada. Call me the girl them dada. I run everything done dada. Hey, but my Gbedu is final. With the baby Babala. My girl wear designer. Everything way I give I'm final. Yeah, I know like Walla. But with the baby Babala. Say my Gbedu is final. When it drop, everybody know they tired. Yeah. I want to do she not today. She not today. She said she cannot wait though. She said it's getting late though. She said she want to vent though. Story for the gods. Now she saying Morocco. What's it coming like bow? What's it coming like yo? Story for the gods, oh my God, it's sanity. See your back calamity. Girl, I want to have it. Do I need your permit? Oh yeah, I need money, we got it. Better lower darling. We go donate that for you like charity. Oh, sour cool vine. Oh, Shama, we don't do it for the vine. Every cock boy is so divine. Yeah, but yeah, I want to redefine. I don't get me wrong, long per minute talk, but Tim me strong and money me long. You feel more for your wow, bye. I'm sorry, what's in the number? And monkey tail. I want to do she not today. She not today. She said she cannot wait though. She said it's getting late though. She said she want to vent though. Story for the gods. Now she saying Morocco. What's it coming like bow? What's it coming like yo? Story for the gods. The gods. Before I care, I think I care. I see the pair. I'm in the Benz. Me and my friends. Tajala flex. I'm making sense. I'm on this. But the jack will share me, Jim with the lie. What's a lemon like a cab of fear? You must share room all up with Milan of Fia and La Kumba Shile. I show moon of you. My babies. Sit down. This for you. This for you. Thank you. It's not I've forgotten you. I know you can't. For you. Oh my God, thank you so much. Thank you. Thank you. Thank you. National. Is your let my work buying sherry? Yeah, it's a problem. Team Batty need PA me, our way. I'm not worried. Shake bad Russia. If I can't learn. We go back to All right, I'm my expert call. I really appreciate Right, it. Thanks so much. Let's go. My dear, thank you. Senorita, mamacita, babu. Mo padà ọmọ ilé orí. Mo ti settle gbogbo wọn. Ṣé settle wọn? Yes, mo settle fún wọn kọjá bá ṣiṣẹ́ àdéhùn. Ẹ tún kọjá. Àgbẹ̀dẹ. Ṣé o rí irú àwọn ọmọ yẹn?
mi ò fẹ́ ríru wọn mọ́ ní sàkání ọ̀dọ̀ wa. ṣé ìkọ́ tẹ́ wá sọ sí ni pé ẹ fáwọn jàmú onídìí ńlá yẹn kéré àwọn tó kéré sí wọn tó wẹ́wẹ́ lẹ fẹ́ sí àbí no problem yẹn ó ṣe wàhálà. babu actually exactly ṣe rí nǹkan kékeré kan báyìí gan ni mo wá fẹ́ rí yín fún ọ̀rọ̀ yẹn problem kékeré ni ó kéré gan. ó yé ní problem. ṣé o fẹ́ sọ fún mi pé àwọn ọmọ yẹn ló ń gbé lọ́tún lọ́sìn yẹn wọ́n ń já làádà fún ẹ. láíláí straight báyìí ni láíláí mi ò ṣe rú ẹ̀. wọ́n èmi ń jẹ́ kí èmi lọ sùn mi fẹ́ lọ sùn mo dábọ̀. Babu, one more thing, excuse me sir. Excuse me sir. Ọlọ́run máa ń jẹ́ aṣọ orí burúkú, ó kù díẹ̀ ẹ̀kan tó gbé mi wá gangan, mi ò tí ì jábọ̀ ẹ̀, mi ò tí ì sọ. Babu ṣe rí àwọn ọ̀rẹ́ mi kan, àwọn friends mi, àwọn ló já mi sí pé pàtí kan ṣẹlẹ̀ weekend yìí. Wọ́n dẹ̀ ló máa bad gan, àwọn girls tó máa funny, tẹ́ bá dé bọ́ ṣe ń describe wọn. And ìfọ̀ ló dẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀. Pé there's an opportunity to change environment, ṣé o yín sè, ká tún lọ síta gbogbo ìta kan máa ń lẹ́ra mọ́nú yàrá ẹ̀. Ìfọ̀. Babu ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ àwọn ọmọ fọ burú gan tẹ bá gbọ́ pé ọmọ fọ ń fọ yàtì wọ́n bad gan. èmi kan ti wá wò pé ṣé 9 months yìí ṣé wà lè dé 9 months. Babu rest well, rest in peace, so sorry, rest well. ó dàbọ̀. Babu. ẹwà. Yes, sir. EWAOLUWA. Tí n bá ní púrọ́pù ẹ̀ láti ìgbà tí mo ti fojú kọ ìlànà pẹ̀lú ìdọ̀gbẹ́ kí n máa tọ́jú ẹ. Ẹ ṣé gan sa. Ẹ̀yin ló dẹ̀ bad o. Tẹ́ bá ní kẹ́ máa tọ́jú mi, èmi gan á tọ́jú yín. Máa tọ́jú ẹ. Máa tọ́jú ẹ. Wọ́n wá bá mi lẹ́kọ̀ọ́ ní ẹ̀. Oh, tẹ́ bá ṣe invite mi, màá wá sà. I invite you every day. All right, sir, máa wá. Meanwhile, èmi náà mo ti fẹ́ máa lọ sir. Ẹ jẹ́ kí n lọ change. Okay. All right, sir. All right. Àríkẹ́ ọ̀rẹ́ mi, wo bàbá yẹn ó fi ìgbáládùn ó fi yẹ mi sí. Èmi náà mo wá ṣeré fún ju bó ṣe yẹ lọ. So, mo ti miss. Ó miss jù. Ó wá mọ nǹkan nígbà tí mo máa kúrò láàárọ̀ yìí ó kó owó tí mi ò lè kà fún mi. Ta ló wà bẹ́ẹ̀ ká? Nígbà tí máa gbé délé sí mi máa kà 100,000 ló wà níbẹ̀. 100,000 naira fún wọn nìkan. Bẹ́ẹ̀ ni bí mo ṣe wà yìí first lady ló ń bẹ̀ sọ̀rọ̀ Èkó yá mo darí Èkó tán. Ọ̀rẹ́ mi ẹwà ṣé o wà ní fún mi ń bẹ̀? Máa ṣàlù ẹ̀ máa wọ̀ ẹ́. Máa fún ẹ nǹkan ò ṣáà ti lọ. Bíbí ìní ìlú pọ́sẹ̀ kan tí mo ṣe wá pẹ̀lú yín mo dẹ̀ ń bẹ̀ yín pé kẹjọ kẹjẹ kí n lọ rí mọ́mì mi kí n kọ lọ́jọ́ méjì péré ni I'll be back. I love you, sweetheart. EWAOLUWA. Yes, dear. Ṣé kí n sọ ìtọ́rọ̀ fún ẹ? Inú mi ò dùn rárá sí lílọ tó fẹ́ lọ yìí. Torí tó bá kù lẹ́gbẹ̀ẹ́ mi for 5 minutes. Mi mọ bó ṣe ń ṣe mí. Ká máa sọ 2 whole days, 2 undiluted days. Baby, I'll be back. Ẹ má worry. 2 days péré ni. Kẹ́ tó díjú, kẹ́ tó là mo ti dé. I'll be back, I promise. I love you. I'll be back. Jọ̀ọ́ ṣé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí mò ń gbọ́ ẹ̀? Mò ń gbọ́ pé wọ́n ní bàbá arúgbó kan ló ń tẹ̀lé káàkiri láàrin Èkó nsìn. Ẹwà ojú mi ṣé torí owó yìí náà ló ṣe ń farúgbó? Má ṣe o. Mami,
kí ló dé gan-an kí ni mo lè ṣe fún yín bí ọmọ tó máa fi tẹ́ ìyá mi lọ́rùn jíjẹ́ mi mo jókòó ẹni ká mọ́kàn wá a bẹ̀rẹ̀ sí ṣètò ìkan ẹ̀ sì rí ẹ sì ń kàn dẹ́ mẹ́ ẹ̀ ń tẹ̀lé ń gbọ́rọ̀ ìpa arúgbó nìyẹn kò ń ṣe arúgbó bébí iṣẹ́ 60 ni. bèbí ó ẹ̀ṣẹ̀ 60. bẹ́ẹ̀ni. Kò burú bá ti jẹ́ ní tó wùn ẹ́ nìyẹn wàá lọ sí gírèfù bàbá bàbá ẹ̀ wàá mú lọ́ba tó lóun àti ẹ̀ ní sẹ́ẹ̀tì kó lọ dáná fún lọ́hùn èmi kọ́ ni mo ní àná ọrú. Màámi àwọn ọkùnrin tó mọ ìkẹ́ obìnrin àwọn nìyẹn o àgbàlagbà ló lè tọ́jú ọmọbìnrin. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kán padà lò wọ́ ọmọ yìí o. Baby. EWAOLUWA. Mo ń feel dull bákan. Mi ò understand bó ṣe ń ṣe mí. Bóyá wáìnì tó mú ni. Ó lè má bá ẹ lára mu. Ṣé wà kúkú change sí champagne? Ọ̀rọ̀ síkọ̀ ni mò ń sọ yìí. Mo ṣe urine test. Ó dẹ̀ wá positive. Mo ti lóyún. Ó lóyún? Mo ti fẹ́ lọ ṣe náà anyway. Mo kàn ní kí n sọ fún yín náà ni. Ò ní ṣe orí burúkú. Jọ̀ọ́ má dánwò. Kí lẹ mí ìbá mi ò ní ṣe orí burúkú? Kí ni fẹ́ pé eléyìí tí mò ń ṣe yìí? Báwo ṣe fẹ́ sọ fáwọn èèyàn ta ni máa ló fún mi lóyún? Tíyàwó yín àbáwọn ọmọ yín bá dé láti Amẹ́ríkà àbíbo ni ìlú tó wà? Ṣé kí n máa gbẹ́gẹ́ máa mi ṣòro ogun ni? EWAOLUWA. Ìyàwó àtọmọ mi wọ́n kú sínú accident kan ní nǹkan bí oṣù méjì àbọ̀ sẹ́yìn. On that same day, my doctor brought the report of a test that he did on me. Ó ní gbogbo ọtí àmupara tí mò ń mu ó ti bà mí ní liver jẹ́ ní ọjọ́ yìí kan náà. Wọ́n mú ìròyìn ayọ̀ wá pé mo win lotto 150 million naira. Mi ò dẹ̀ tí ì ná 20 nú ẹ̀ lórí wàhálà mi báyìí. Èmi tí dókítà sọ pé mi ò ní ju oṣù 9 lọ. Mo ti lò 4. Ó kù 5. Bẹ́ẹ̀ni. Ọlọ́run wá ṣe mí lóore bàǹtàbàǹtà. Wọ́n wá fún mi ní ẹni tó máa ṣe ilé fún mi nígbà tí n bá lọ. Through ẹ wá sọ pé ìwọ fẹ́ bàjẹ́. Ìkà mà ni ẹ́ o. Ẹ má bínú sáà. Ẹ̀rù ló bà mí. Mi ò mọ̀ ni. Ìgbà wo lẹ máa lọ mọ màmí báyìí? Ìkọ̀ọ̀kan láyọ̀ sínú ẹ̀. Bí tẹ́lẹ̀ ikọ̀, a máa ní láti tètè lọ. A ní time mọ́. A ní time. Bàbá, ìrànlọ́wọ́ yín mà ni mo wá wá. Kí ló dé? Kí ni tí ń ṣẹlẹ̀? Èmi àti ọmọkùnrin kan lájọ ṣeré ìfẹ́ ló bá doyún. Ìgbà tí mo lóyún tán ni mo tó mọ̀ pé ọmọkùnrin yìí ó níṣòro. Ihò wà nínú kíndìnrín rẹ̀. Làwọn doctors bá ní kò lè ṣe ju oṣù 9 lọ nílé ayé mọ́. Burúkú owó dẹ̀ wà lọ́wọ́ ọkùnrin yìí. Àṣẹ ń tẹ̀dùmarè. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Tó bá jẹ́ wípé ń tọ́ ọba wa nù. N tí ń kó dààmú ìfòyà bá ọ nù. Ó ní báwa tí í ṣe. Á sọ àsọ̀rọ̀ ni. Kí ló ń já sọ̀rọ̀? N tí mò ń wí ni wípé ẹ̀mí ọmọkùnrin ńlá wo sọ̀rọ̀ kò ní kú báyìí.
Ibùdó tún já sí yìí, èmi ò ní ó máa kú. Nǹkan tí mo fẹ́ ni pé ìwọ̀nba oṣù tó kù tó máa lò láyé yìí, èmi EWAOLUWA nìkan ni kó rí. Kó má wo obìnrin mi mọ́, kó nífẹ̀ẹ́ mi gan ni. Ọ̀dà kò burú. Tó bá jẹ́ pé n tó fẹ́ nù, èmi ò ṣe fún ọ. Ṣùgbọ́n bí n bá parí iṣẹ́ ìtàn, tó jẹ́ fún ọ dáadáa bí iná, tó sì ràn fún ọmọ mọ̀mọ̀ bí òrùn, tíṣẹ́ bá ṣe, èèwọ̀ bẹ̀rẹ̀ o. Gbogbo èyí tó kù tọmọkùnrin yóò lò lórí èèpẹ̀. Gbogbo àyẹ̀wò tí ó tún lò láyé, ọkùnrin kankan kò tún gbọ́dọ̀ gorí tiẹ̀ mọ́. Ó dáa, bọ̀ ṣé tó bá ti kú tó bá ti lọ, ọkùnrin mi lè gorí mi. Eléru ti sungi nù, tó bá ti kú, wọ́n jáyé tiẹ̀ lọ. Okay. Ìyẹn náà dáa. Máa padà wá rí yín sà. Ẹ ṣé gan ni sà. So kẹrán sí bá mi jíṣẹ́ fún Àríkẹ́ àwọn nǹkan sí mi kú fún yín. Mo ṣe gbàgbé. Màámi, ìgbà wo wà ní ká wá rí yín báyìí? Torí bébì ni òun fẹ́ tètè wá láti wá ṣe necessary things gẹ́gẹ́ bí ọkọ mi. Ṣẹ́fun ni àbẹ́dì. Kí ni mò ń sọ fún ẹ látijọ́ yìí? O ṣáà fẹ́ gbọ́rọ̀ tí mò ń sọ fún ẹ. O wọ pẹ̀lú ọ̀rọ̀ bébì àkúdàáyà bébì tó ń gbé kiri. Kò sí ní tó kàn mí. Mo ti júwe ibi táwọn ẹbí bàbá ẹ wà fún ẹ. Bẹ̀rẹ̀ grand ni kò mú ọkọ ẹ lọ́bẹ̀. Kó lọ ṣe gbogbo ẹ̀tọ́ tó máa ṣe síbẹ̀ fún. Màámi, ẹ máa ṣe sùúrù ni o. Mélòó ni máa ṣàlàyé fún yín pé bébì ò kì í ṣàgbàlagbà. Inú funfun tètè wù lórí ẹ̀ ni. Àti pé tèmi yé mi. Ṣé ẹ̀yin gan lẹ fẹ́ fẹ́ ni? Ibẹ̀ mi fẹ́ fọkọ. Ní tí bá fẹ́ bá mi fẹ́ o. Ọlọ́run ayérayé o. Ta ni mo ṣẹ̀ tó lóun máa ti bí ọmọ mú mi wọ Ọlọ́run. Wọ́n lọ́run máa bá mi fọmọ yìí lẹ̀. Ó bá ti lóun lọ́rọ̀ tèmi gan. Ó yá jáde bí mo ṣe ń pò inú ẹ̀. Bọ́tà. Máa lọ tábàdì kí n máa lọ. Máa lọ jàre. Bámi bí mi ò kọ́ ni. Sọ̀rọ̀ máa lè rẹ̀ o, kẹ́yẹ́ wá lọ ń ṣògo kiri o. EWAOLUWA. Baby, ṣé àwọn doctor yìí dẹ́ sọ pé ó ní ju 9 months lọ? My dear, mama worry nípa wọn. Èmi ti gba kámú. Irú kámú wo nìyẹn? A ṣe gbọ́ngbà tí ó sowó. Owó ló wà nílẹ̀ yàfùnyàfùn yìí. Ẹ ṣé wọn ò lè rọ́gbọ́n dá sí ni. Kára ẹ̀dọ̀, kára kídìnì, gbogbo àwọn tó ń jẹ yẹn, kára gbogbo ẹ̀ papọ̀. Èmi ò lè dágbé o, àdágbé àdáfà lọ́mọdún mélòó. My dear, má worry. Mo ti fi ṣàdúrà. Kọ́kọ́ lọ́n kó wà pẹ̀lú ẹ. Àmín. Kí ni Yorùbá máa ń sọ, máa ní àsọkalẹ̀ àǹfààní o. Àmín. Ní ìtòlóyìn yìí mo fẹ́ pé ó yẹ ká gẹ̀ẹ́tì ilé ká mú bọ̀. Ó yẹ. Hòtẹ́ẹ̀lì tí èèyàn bá ń kárì báyìí. It's not it. Thank you, darling. Thank you. Thank you. Bàbá, ẹ ṣeun ọjọ́ mo dúpẹ́ sá. Ẹ wò, gbogbo ń tẹ́ bá mi sọ lọ́jọ́ sí, mo sì lọ rò dáadáa. Mo dẹ̀ sí make up mind mi pé mo máa ṣe sá. O ti rò dáadáa. Bẹ́ẹ̀ ni sá. O sì ti ṣetán àti ṣe. Bẹ́ẹ̀ ni sá. Ijó ti ẹ̀ràn tí kìlọ̀ tí mo kì fún ijó ni. Wò mí wò. Èmi ò fẹ́ kéèyàn kẹsẹ̀ kan gbọdọ̀ báyìí. Kó tún mọ òkè ìrùn òtútù mi. Kókó báyìí láàárọ̀ fàdí tí ọ̀rára mi tó ń wò yìí. Ọkọ pé wọn ò mọ̀ pé bí ó ti rí ń gbẹ̀yìn. Torí bí n bá parí iṣẹ́ ìtàn lóòótọ́ tí mo gbẹlẹgẹlú lé ọ lọ́wọ́ tó jẹ́ fún ọ bó ti yẹ kó jẹ́ bí mo ti wí ní òní ọkùnrin kọkùnrin kankan kó tún gbọ́dọ̀ gorí rẹ̀ mọ́ títí tọmọkùnrin yóò fi jáde láyé. Bàbá, mo rántí. Àmọ́ ṣẹ́yìn náà rántí pé ẹ sọ fún mi pé tọmọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó bá ti jáde láyé ọkùnrin mi lè gorí èmi náà. Ọ̀dà kò burú ṣọ́ọ̀ṣì àrántí. Bẹ́ẹ̀ ni sá. Ntọ́ bá ti yá kí n pẹ́ mọ́ bẹ́ẹ̀ mi kí olóòótọ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́. Doctor, EWAOLUWA rèé o, ìyàwó mi. She's pregnant now and I have brought her here. Mo fẹ́ kẹ́ fún ní ìtọ́jú nǹkan tó bá need ẹ bá mi fún. Mo fẹ́ kẹ́ tọ́jú ẹ fún mi dáadáa because títí ó máa fi sọ̀kalẹ̀. Dáàdì fún mi kò sí problem, gbogbo ìtọ́jú tó wà ní káwọ́ wa òun la máa ṣe fún wọn, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Àǹtí
ẹ lọ fọkàn yín balẹ̀. And kẹ́ tó lọ, ẹ make sure pé ẹ register fún antenatal pẹ̀lú wa, okay? I'll do that. Thank you so much. You're welcome. My dear. Shall we? Ọ̀rẹ́ mi, mo mà ti ń tẹ́ báyìí. Ẹwà, máma wá síbi kó wá máa nà èmi pa. Fi gbogbo yẹn sílẹ̀ náà. Ojú ló mọ ohun tó yónú náà. Níwọ̀ tójú ẹ̀ ń dán. Ó fi pé mi ò mọ̀ pé òun gbádùn ni. Fi gbogbo yẹn lẹ̀. Ṣé ká má bàa béèrè owó lọ́wọ́ ẹ̀. Òde ló ń pè mí ni. Èmi mo sì yà bí tó fọ̀ járùn pọ̀n. Mi ò lè fẹ́ bàbá yẹn mẹ́rin. Àmọ́ gbogbo bí ṣe ń tẹ̀lé plans mi báyìí ṣe ni plans ń yí padà. Mo ti tẹ̀. Tẹ́bi ti báwo kí ló ṣẹlẹ̀? Gẹ́lẹ́ sí mo sọ fún bàbá yìí pé mo lóyún. Pé mo fẹ́ lọ ṣẹ́. Ló bá kí ẹ̀bẹ̀ mọ́lẹ̀. Kí n jọ kí n má ṣe ìyàwó àtọmọ òun wọ́n kú sínú ásídẹ́ǹtì òun ní jẹ̀dọ̀jẹ̀dọ̀ kan dókítà ní oṣù 9 lòun máa lò láyé ní ìjọdẹ̀ sí lóṣù 5. Story life bàbá yẹn dẹ̀ wà pathetic o. Àmọ́ good news ní fáwa ọ̀rẹ́ mi congratulations mo bẹ̀ yọ. Èmi ò lè bímọ tí ò ní bàbá so èmi ti yọ oyún dànù. Ó ṣe máa yọ oyún ṣé o mọ̀ pé tí bàbá yẹn bá kú ìwọ ló máa ní gbogbo ogún bàbá yẹn pẹ̀lú ọmọ ẹ̀ ó ṣe máa yọ oyún. Eléyìí tó wá ń gbé kiri ikọ́. Kí ni Wùmí ń dìbò ní jàre aṣọ ló wà ń bẹ̀. Ẹwà aṣọ lòdì síkùn láti jọjọ èmi ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ò mọ̀. Aṣọ ni mò ń dìbò ni. Bàbá wa kọ̀ kò kù ọ̀rọ̀ yìí le díẹ̀ o. Ṣé tèmi bá ya ẹ lọ́gbọ́n kan ṣé wàá lò ṣá? Má lò ọ̀rẹ́ mi má lò. Bàbá yẹn máa padà kú náà ni ikú wọn kàn lè ní dílé ni àmọ́ wọ́n máa kú náà ni. Kúkú lásìkò ni kúkú lásìkò. Wo Ọlọ́run ẹlẹ́dàá mi bàbá ìyá tún jí láàárọ̀ yìí anyway tọ́lọ̀ bá ràn lọ́wọ́ tó jí máa dá padà sọ́hun ni tí ìyí ni máa fi dá padà sójú oorun. àìní sùúrù àìfarabalẹ̀ ojú kòkòrò ẹ̀dá ní mẹ́ta jẹ̀bi ní bí wọ́n ṣe ń gbìyànjú lọ́dọ̀ yín ohun tọ́lọ́run ti kọ sílẹ̀ kò ní ṣàìṣẹ́ òye. My lovely angel. Ẹ sì jí ni. Ẹ dẹ̀ máa wo mo ní kí n sáré bá yín ṣe sí i kí n gbé wá bá yín inú bedroom kẹ́ mú ni. Èmi gan ti jí ti pẹ́ èmi wà ń fẹ́ láti disturb yẹn. Ọlọ́run ṣeun Ọlọ́run tóbi. Tíre. Báwo lẹ ṣe wá ṣe sí ìtò gbogbo ẹ̀yìn dànù báyìí náà? Bẹ́ẹ̀ni tí rí kọ́nà là máa rí mo ṣe bẹ́ẹ̀ ń kọ́. Ẹ fi ní wà ọ́, dandan bá rú, ó ṣàníwá ọ́. Bàbá ṣe mọ̀ wọ́n gbé ní gbẹ̀ ní ẹ̀yìn ọ̀bẹ̀rẹ̀ kẹfojú sílẹ̀ ọ̀gá olórí burúkú mà làwọn doctors yìí kẹ́ kí ló tó máa ń sọ nǹkan tí mo ò rí náà bàbá yìí tún jí a tún gbé sí ìkan tí ì tún yí dànù ṣé bàbá yìí lóògùn ni ó fẹ́ sọ mí di olórí burúkú àbí kò lè wẹ́ẹ̀kì ẹlẹ́dàá mi ò ní gbà. Bàbá mo ní kí n wá béèrè ni ẹ jọ̀ọ́ sà ṣé kò sí ètò kankan tí mo ní láti ṣe lẹ́yìn tí ọkọ mi bá dolóògbé tán tí máa fi bẹ̀rẹ̀ ìgbésí ayé mi sà. Ṣó ti kú ni? Rárá sà ó tó kú láti jọjọ yìí kó lọ àtọrọ kún fún kó rí ibi kankan sà èmi ò dẹ̀ lè mára dúró mọ́ kò mọṣẹ́ mi jẹ àwọn tó máa jẹ́ kò tún jẹ́ kó gbórí wọlé mo wà very sure pé kí n tó délé ń sìn ó ṣeéṣe kó sì kú torí mo ti fi májèlé sóúnjẹ fún. Èèwọ̀ agbẹ́dọ̀ àkọ́gbọ́dọ̀ kú mo ní kú rẹ̀ ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ wá bí kú rẹ̀ báyìí lè tọwọ́ rẹ̀ wá ọ̀kẹ́rọ̀nù mọ́rù lòun ẹrù bọ́bá àlùbárù bọ́bá àlùbá gbé kárí ọrùn ọ̀wọ́ wọ́ bí kú rẹ̀ báyìí lè tọwọ́ rẹ̀ wá kò tún jẹṣẹ́ mọ́ àkọsẹ́ni tó tún gbọ́dọ̀ jẹṣẹ́ rẹ̀ bọ́kùnrin ọ̀hún bá wá gbó tó ń gbó yàbí rẹ̀ tó ní kí láyà bí ìbọn tí wọ́n ṣí oògùn ọ̀hún fún lágbèdè méjì ayé òun ọ̀run wá sóde ayé yìí tó bá gorí rẹ̀ tó jẹ́sẹ̀ mi wò mí àti wọ́ àtòun ọ̀run lẹ̀rọ ní mo
sọ bẹ́ẹ̀ fún. Kí lẹ̀ ń sọ yìí sá? Àjọsọ báyìí tẹ́lẹ̀. Ṣàlàyé lè fún mi. Ìwọ wí fún mi pé wọ́n pààyàn. Sọ wí máa fún mi pé pààyàn. Ṣàlàyé lè fún mi. Orí kìíní ọ̀hún rádaràda. Orí gí ẹmí bí ẹ̀dì ẹ̀kan báyìí jí ògbó. Ẹ wo bó ti rí. Ó lé ọlọ́kùnrin wà. Ẹ̀yàn ọ̀fẹ́ gbàṣẹ lọ́wọ́ oníṣẹ́. Ó sì tún fẹ́ pa. Ó ṣe dúró dàsìkò Ọlọ́run. Kédédúà tó fa ìtàn sílẹ̀. Ẹ kọ́kọ́ mú kó fún ara yìí kó yí lọ́rùn. Ó lè. Ọlọ́run máa jẹ́ orí bí ẹ̀dì ẹ̀ tó lò pa. ìṣera mi gbogbo ọ̀nà tẹ́lá bá rìn tá a bá máa gbé gbèsè ká ẹ̀wò dáadáa mo jẹun tán ó má padà wá bú bí mi ìṣẹ́jú lọ́wọ́ mi o. Ẹ bá ti bá jẹ́ ọjọ́ yìí kọ́. Kí ló ń sọ lẹ́nu yìí? Àmì mélòó la wà nulẹ̀ tó ní kì í ṣe tèmi. Ó jẹ́ àwọn táyì lẹ́jẹ̀ bá ti bá jẹ́ ẹ bá bá jẹ́. Ó fi oògùn sínú oúnjẹ fún mi. Èèyàn má ṣe o. Níwọ̀n tó jẹ́ pé gbogbo owó tí mo ní mo ti fi ṣe fixed deposit fún wa àti ẹ̀gbọ́n nú ẹ̀. Bíbí báńkì wo? Báńkì wo lẹ ṣe sí? O ò lè ro owó yẹn gbà mọ́. Báńkì wo ló fi sí? O ò lè rí gbà. Wọ́n láwọn inú mi. Wọ́n láwọn ẹ̀. Fẹ́ ṣàánú mi. Bíbí jọ. Tí n bá ti lọ, owó yẹn lọ nìyẹn. Bíbí máa ń lọ. Bíbí torí Ọlọ́run. Bíbí. Bíbí. Wọ́n pè é. Ìlọ́jú. Bíbí. 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 Bó ti kò fò. Táàkì ẹ̀ ló yóò fò tó ní ní lára gan-an. Ọlọ́run. Kó sì bọ́ta kó yé ni mí lára. Ẹ̀jẹ̀ mi. Ẹ̀jẹ̀ mi. Ayé mi ooo! Mo kò fọ́. Kò sówó kò sóyún wà tún ní jẹ́jẹ́ ìmọ̀ ayé mi o. Ìyá jẹ mi o. Olúwa òfòrè o. Wọ́n jẹ́jẹ́ mọ́ kò tún sówó. Ojú kòkòrò ti pa mi o. Òdòdó ìròyìn o ẹ̀yin obìnrin ká gbọ́ kìlọ̀ ká máa ṣọ́ra ṣẹ́. Ó kọ́kọ́ bí tó ti ń dùn ní ògbọ́bí tó ti ń dùn ní yàrá. Ó gbọ́ bí tó ti ń dùn ní dákú bèrè lọ́wọ́